Adedimejis TV, kindly subscribe. Ẹ wò, inú mi dùn ìròyìn tí ó bà wá lọ́wọ́ ní ìsìn ìròyìn tí ó múnú ẹni dùn tó dẹ̀ jẹ́ kí ara àyàn yá gágá ni o. Lateef Adedimeji àti Bimpe mọ̀ ni. Ẹ wò, wọ́n ti bímọ o. Ẹ wá gbọ́ rẹ́kúnrẹ́kún gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí ìrìn àjò náà ti ṣe lọ, bí wọ́n ṣe fi hàn sí orí ayélujára tó jẹ́ wípé gbà tí wọ́n á bímọ orí ó fi hàn gbogbo ẹ̀ lẹ́gbọ̀n nínú fọ́nrán fídíò yìí. Ẹ wò, ẹ máa tẹ subscribe, gbogbo ẹ̀ lẹ́gbọ̀n lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yìí. Bíbí Lateef Adedimeji àti Bimpe Adedimeji, àwọn ni àwọn èèyàn ti fìgbà kan bẹnu àtẹ́lù wípé àgàn ni wọ́n, igbá kan ni wọ́n, àwo kan ni wọ́n, ìkòkò bàbá sásùn. Ẹ wò, lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọ́n ti post sórí TikTok handle wọn, wọ́n dẹ̀ fi jẹ́ kó yé wa wípé àwọn ti bímọ. Fọ́nrán náà ni mo fẹ́ mọ̀ fi ràn yìí o, níbi tí Lateef Adedimeji ti kọ̀yìn tó ti dìyàwó rẹ̀ mú. Tẹ́ ẹ bá wo fìlà yìí dáadáa, dáàdì lè rí mbẹ̀ níbi caption wọn dẹ̀ ní Adedimejis baby ló wà mbẹ̀. Dáàdì yẹn túmọ̀ sí wípé bàbá ẹ wá farabalẹ̀ o, ẹ tún rí ìyàwó rẹ̀ níbi tó ti gbá mọ́tò náà ti farahàn pé mom níbi cap yẹn. Ó túmọ̀ sí pé ìyá, bàbá àti ìyá báwọn ti di bàbá àti ìyá látòní lọ o. Ẹ wò, ẹ máa bá tẹ congratulations nínú comment section, àní ìròyìn iléeṣẹ́ authentic ni. Ẹ wò, lóòótọ́ wọ́n ti ní sùúrù láti jọ́ yìí, yóò ti máa lé bí ọdún 5 báyìí. Ṣùgbọ́n a padà dúpẹ́. Ẹ wò, ẹ máa sábà tẹ congratulations nínú comment section. Lateef Adedimeji, ẹ kú oríire o. Bimpe, ó kú ewu náà kì í bá àwòdì ó kú ewu. Oríire ayọ̀ rí o, ìdùnnú ṣubú layọ̀ fáwọn Lateef Adedimeji, àgbà òṣèré. Ẹ wò, má sunkún mọ́ Bimpe, ẹkún ayọ̀ báyìí ni gbogbo ẹkún tó ń sun. Lóòótọ́ ó ti pẹ́ tó ti ń sunkún pé ó fẹ́ bímọ yìí, torí àwọn èèyàn ti pè ọ́ lóríṣiríṣi ọkọ. Ẹ wò, ojú tèké, ojú ti abanilórúkọ jẹ́ o, nítorí Lateef Adedimeji tẹ́ ẹ ń pè lágàn, Bimpe Adedimeji tẹ́ ẹ ti sorí burúkú ọ̀rọ̀ sí ní ìsìn báyìí wọ́n ti bímọ o. Ẹ wò, oríire yóò wà tún wá túbọ̀ máa lékan sí ni o. Ẹ wà bísùn, ẹ bí wálẹ̀ nínú ọlá ńlá. Àtẹ̀mí àtẹ̀yìn tẹ́ ń wò fídíò yìí, tẹ́ ẹ bá ti ń tẹ congratulation pé Adedimeji, congratulation Bimpe, torí wọ́n ti ní ẹni bá ti bó lóríire yẹ báyìí dandan ni kó ríire kàn. Èmi ti bó lóríire yọ o, oríire náà ó kàn èmi náà, ayọ̀ náà yóò kàn gbogbo wa, oríire ó kàn wá, ayọ̀ ó kàn wá, ìdùnnú, ìfọ̀kànbalẹ̀. Bimpe Adedimeji o, Lateef Adedimeji, Adedimeji ti wá lẹ́kan sí báyìí, Adedimeji ti lẹ́kan sí, yóò wá pọ̀ rẹpẹtẹ. Ẹ wò, alihamudulilayi àti dúpẹ́ báyìí o. Lẹ́yìn ọpẹ́ náà ló tún kàn. Lateef Adedimeji tí gbogbo ọ̀pọ̀ èèyàn ti mọ̀ sí gbajúgbajà òṣèré tó fẹ́ ẹni tá a mọ̀ sí Bimpe Adedimeji, tí gbogbo wa tún mọ̀ sí gbajúgbajà òṣèré tó jẹ́ wípé nínú eré àgbéléwò orí ìtàgé àwọn méjèèjì àgbà ni wọ́n jẹ́ ń bẹ̀ o. Báyìí ní kété báyìí làwa gbọ́ ìròyìn wípé àwọn méjèèjì wọ́n ti bímọ o. Ọmọ làǹtìlanti, ọmọ olóríire, ọmọ ìdùnnú, ọmọ ayọ̀, ó ní Ọlọ́run ṣe ọmọ náà, ọmọ tí ń gbògo òdílé ìyá, tí ń gbògo òdílé bàbá, tí ń gbéga. Ọlọ́run bá mi ṣe ọmọ náà fún yín. Ọmọ náà ó dàgbà, yóò tọ́jú yín, yóò ṣìkẹ́ yín. Ẹ wò,
gbogbo ojú tí bá ti ń wo fídíò fọ́nrán yìí tó bá jẹ́ pé ìwọ náà fẹ́ nǹkan ayọ̀ o dẹ̀ fẹ́ nǹkan oríire má ṣàfihàn láti subscribe o má ṣàfihàn láti comment láti sọ wípé mo Bimpe Adedimeji congratulations to you Lateef Adedimeji congratulations to you too ẹ mọ̀ bá ń rọ̀jò congratulations nínú comment section yìí kò easy ẹ wò ó kọ́lọ̀ ń jẹ́ kó easy fún wa kọ́ sínú fọ́nrán fídíò tó fi sọwọ́ sórí TikTok wọ́n pé we have been keeping secret pé àwọn tí ń tọ́jú àṣírí bọ̀ láti jọ́ yìí ṣùgbọ́n ní kété báyìí àwọn ti fi gbogbo ẹ̀ràn wípé ìròyìn tí gbogbo àwọn èèyàn gbọ́ lọ́tún gbọ́ lósì kì í ṣe ìfege o kì í ṣe àhesọ kankan o lóòótọ́ báyìí làwọn ti bímọ ẹ wò ó kò sí nǹkan méjì tá a fẹ́ mọ sọ báyìí ju pé kẹ́ ẹ sáà mọ tẹ congratulation sínú comment section ẹ mọ tẹ congratulation lọ́tún lósì kẹ́ ẹ mọ tẹ congratulation pé mo Bimpe Adedimeji o congratulation to you èmi bá wọn yọ mo bá wọn dunnú mo bá wọn dúpẹ́ pẹ́ òkun nítorí wípé ẹ wò ó wọ́n ní mo bọ́ lọ́mọ pé o mo sùn láàrin ọmọ pèkéle pèké mo bọ́ lọ́mọ jó mo bọ́ lọ́mọ pé mo sùn láàrin ọmọ pèkéle Lateef Adedimeji ó ti bọ́ lọ́mọ pé o sùn láàrin ọmọ pèkéle pèké ẹ bọ́ lọ́mọ gbogbo wa á mọ̀ bọ́ lọ́mọ pé báyìí ni tó bá ti ń sọ pé ọmọ lágbájádà ọmọ tàmẹ̀dùlà á lè máa rí i tọ́ka sí o ẹ wò ó ẹ má ṣàfihàn láti máa tẹ congratulations ẹ já máa rọ̀jò congratulations nínú comment section ìròyìn eléyìí ṣàfihàn òkè sófin gègé tẹ̀ ń ṣàyẹ̀lú sọ ìròyìn òtítọ́ ni òdodo sì ní pẹ̀lú mo Bimpe Adedimeji congratulations to you to be honest to be sincere I'm really excited inú mi dùn ayọ̀ mi kún láti wá sọ wípé jáde síta láti wá sọ lórí Ojútáyéjis TV wípé àgbà òṣèré wa Lateef Adedimeji àti àgbà òṣèré mo Bimpe Adedimeji pé àwọn méjèèjì wọ́n ti dọlọ́mọ láyé inú mi dùn láti sọ bẹ́ẹ̀ torí mo ti kọ́kọ́ post kan rí tí mo sọ wípé wọ́n ti bímọ tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n dẹ̀ ti comment sínú comment section àwọn kan lè má gbàgbọ́ ńgbà náà ṣùgbọ́n eléyìí tí a mú wáyé kò ṣeé jiyàn o nítorí wípé ẹni nǹkan gangan fúnra rẹ̀ ló fọwọ́ ara rẹ̀ post wípé báyìí òun ti di bàbá òun sì ti ìyàwó òun náà sì ti di ìyá àwọn yìí ń ṣe pé Lateef Adedimeji ara o orúkọ ọmọ báyìí láfi mọ̀ pé Lateef Adedimeji látòní lọ ẹ má gbàgbé láti subscribe láti comment opinion yín.